lẹ́yìn òdi gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. èyí tí a ké kalẹ̀ mọ́ ní pé tí ẹ bá jíṣẹ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run èèyàn ní kò la ádàbù pẹ̀lú ànẹ́bì ipa wo ló kó téèyàn tí òfin ní tìyàn lára láti rí i pé ìyá àti bàbá ànẹ́bì bẹ́nu náà téèyàn ó sì sọ fẹ́ máa plé ẹ̀ tí ìwọ náà máa dùn pé mo jíṣẹ́ mo pàdé àdìs ṣé ń bẹ́nu ádàbù máa rọ̀ sùúrù kó ní àti ìyá àti bàbá rẹ̀ wọ́n bẹ́nu náà wọ́n ń jìyà lọ́wọ́ báyìí kéèyàn lè wí bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ipò owó ní ádàbù máa rọ̀ sùúrù kó bí dá wà àbí tá a bá ti pàdé àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká tún ká máa bá ti wá lọ ní wọ́n bẹ́nu náà. Rárá. Adab ẹ rí i pé sàwa wọ́n lè ní pé hadith yẹn ní pé kò ń ṣe sọ̀híhù kò ń ṣe kíní kan ẹ fi yẹn lẹ̀ wọ́n ní adabani rabbi Ahsana ta'adibi ó kọ́ mi lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀kọ́ bí yàn ṣe ń báyàn lò bí yàn ṣe ń ṣe pẹ̀lú yàn ó kọ́ mi fa ahsana ta'dibi ó sì kọ́ mi dáadáa ìyẹn bẹ́ẹ̀. Akramakumullah sà. So tí wọ́n bá fẹ́ jíṣẹ́ tí wọ́n bá jẹ́ dáì ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ bá a ṣe ń bá lágbà lò bá a ṣe ń bá ẹgbẹ́ ẹni lò Akramakumullah. bá a ṣe ń bá ẹni tí ò tó ní lò. Allahu akbar. Rárá ọwọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú èèyàn. Ẹni tó ju ní lọ Bẹ́ẹ̀ni. ẹni tẹ́ ẹjọ́ wà déédé àtẹni tó kéré sí ẹ. Bẹ́ẹ̀ni. Allahu akbar. Gbogbo wọn náà ní ìwọ wọn àtẹ̀tọ́ wọn. Bẹ́ẹ̀ni wọ́n ní. Izan tàbá wo ànẹ́bì Sallallahu alayhi wa sallam. ó jù wá lọ. Sallallahu alayhi wa sallam. Ìyẹn ni. Ẹlẹ́ẹ̀kejì ní pé èdè Lárúbáwá yìí Bẹ́ẹ̀ ni sà. ọ̀pọ̀lọpọ̀ kẹ́límà kan ṣòtá bá ti tú òun la rò pé ó máa tú Gbogbo nǹkan gbogbo nǹkan. ẹ bá ti rí mọ́dà yẹn nǹkan kan náà ni ó máa tú. Bẹ́ẹ̀ni. Abu Náà. nínú Lárúbáwá Bẹ́ẹ̀ ni sà. nínú dékọ̀ ẹ̀ ní pé kì í ṣe bàbá tó bá bíyàn nìkan ló ń jẹ́ Abu. Akramakumullah. Ọ̀dọ̀ làbá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé jáde bàbá mi òun fọ̀rọ̀ gùn yẹn wá kàn pé ọ̀nà jìn nìyẹn wá kàn pé Abi. Bẹ́ẹ̀ ni. Allahu akbar. So àwọn bó ṣe wà nìyẹn bẹ́ẹ̀ sì ni Wálídù Akramakumullah sà. àti Abu Anakumullah. ìyàtọ̀ tún wà ń bẹ̀. Akramakumullah sà. Kò sọ pé inna wàlídì wà wàlídùkà wà wàlídàkà fin-nar. Bàbá tó bí mi gan nìyẹn gidi tí ò sí ẹlò rárá mi ò lè wọlé sábẹ́. Akramakumullah. wọ́n sì bí wọ́n lè tọ́lá náà bí ògbọ́n lárúbáwá ló fi lo wọn kò gbọ́ lárúbáwá kí ni. Ànábì tó ní inni utitu jawami al-kalim. So ìlú wípé inna abi wa abaka Fin-nar. fin-nar àwọn bàbá tó ti lọ nìyẹn. Yé.
lànàbí kò fẹ́ bànújẹ́ akramakumullah. wọ́n á lọ mú gbogbo àwọn bàbá tó ti lọ ló gbé lé lórí akramakumullah. pé bàbá in tó lò fún yẹn tọ̀hún lè gbọ́ yé lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ àwa tá a wà ní ìsìn bẹ́ẹ̀ni a lè gbọ́ yé. Allahu akbar. ó wà nú èdè yorùbá náà àròdán ẹni tí ó bá ti jẹ́lédè yorùbá kò ní mọ̀túmọ̀ rẹ̀. kódà tó bá kọ́ yorùbá. bẹ́ẹ̀ ni sà pé lọ gbàrò dán wá yóò kàn sọ pé kí ló ń pè bẹ́ẹ̀ ni. akramakumullah. so ìyẹn ó jẹ́ odidi kan mò ń bọ̀ ìwọ ló béèrè béèrè. wọ́n mọ̀ nǹkan tó ń jẹ́ alul fatra. àwọn tá a bá pè ní alul fatra bẹ́ẹ̀ ni sà. kánàbì kan kó tó dé kánàbì míì tó tún dé ó lè tó 100 ọdún méjì Allahu akbar. àbí jù bẹ́ẹ̀ lọ àwọn tó wà láàárín yẹn ìyípadà sì lè bá wọn. akramakumullah. so wọn ní tẹ̀lé ìlànà tẹ́lẹ̀ mọ́ Akramakumullah. dáadáa àpèjúwe irú ẹ̀ mílà Ibrahim alayhi salatu wassalam. òun ni hajju alhajj àbí akramakumullah sà. but ẹ wo anabi Ibrahim alayhi salatu wassalam. tó kọ́ Káàbà bẹ́ẹ̀ ni sà. ẹ wo gbà tí Ismail alayhi tí salatu Ismail wassalam. dé tó ṣe gbogbo ẹ̀ fatira yẹn anabi tó tún wá nígbà yẹn ní tó tún tẹ̀lé anabi Shuaib alayhi salatu wassalam. ní Madiana torí Madiana yẹn nínú ilẹ̀ Hijaz nínú ilẹ̀ Jaziratul Arab ni Madiana yẹn so Lárúbáwá ni Shuaib bẹ́ẹ̀ ni sà. tí Musa lọ gbé ọ̀dọ̀ ẹ̀ akramakumullah sà. tó fẹ́ ọmọ ẹ̀ so Musa dẹ̀ fẹ́ ọmọ ẹ̀ Lárúbáwá ni ìyàwó Musa alayhi salatu wassalam. ó gbọ́ akramakumullah. Lárúbáwá ni ìyàwó Musa Bẹ́ẹ̀ ni sà. tọrọ ọmọ Shuaib ló fẹ́ bẹ́ẹ̀ ni sà. inna khayra man ista'jarta al-qawiyyul amin. àtò ó sì mú kúrò Ọlọ́run ò padà mẹ́nu bà ọ̀rọ̀ ìyàwó Àlámọ̀rí wọn Musa mọ́. mọ́ àtàwọn ọmọ tó bí bẹ́ẹ̀ ni sà. ṣe é nìsín so Madiana yẹn Shuaib èyí tó tún jẹ́ Lárúbáwá òun ni Sọ́líù èyí tó tún jẹ́ Lárúbáwá òun ni Húdù bẹ́ẹ̀ ni sà. so àwọn Lárúbáwá nìyẹn àwọn yẹn ìjọ wọn yẹn ó parẹ́ pátápátá la ilaha illallah. ìjọ wọn yẹn parẹ́ akramakumullah. so fatira ni kánẹ́bì tó dé alul fatara akramakumullah. òun ni alul fatara yẹn a gbé wọn sí ìdájọ́ wípé àwọn fatara wọ̀nyí ìwà tí wọ́n bá hù tí ìmánì kékeré bá wà nú ẹ̀mí wọn akramakumullah. òun ni a fi dájọ́ fún wọn. la hawla wala quwwata illa billah. jẹ́ ń lé àyà kan sí ẹ̀ akramakumullah. bá ń lọ súra nínú súratul hajj innal ladhina hadu nínú súratul hajj
innal ladhina hadu wan nasara was-sabiina. Bismillahir Rahmanir Rahim. Innal ladhina amanu wal ladhina hadu was-sabiina wan nasara. Ó ṣe wọ́rọ̀ a máa bá mi gbé ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ni torí tó bá gbé kọ̀ọ̀kan kí ní yẹn ó máa fò wá. Àkọ́kọ́ Innal ladhina amanu. Ọ̀rọ̀ àwọn mùmìnì gbogbo àwa tá gba Ọlọ́run gbọ́ yìí tá tẹ̀lé Ànábì mùmìnì ni wá. Innal ladhina amanu nìyẹn. Wal ladhina hadu. Àwọn Yẹ̀húdí tánàbí ò tí ì dé. Akramakumullah. Ànábì Mùsá ni wọ́n gbàgbọ́. Ànábì Muhammad ò tí ì dé. Àkọ́kọ́ nìyẹn. Anakumullah. Was-sabiina. Sọ̀bìín àwọn tó ń sin màláíkà. Akramakumullah. But màláíkà yẹn wọ́n wà nínú ìjọ Ànábì wọ́n wà nínú ìjọ Ànábì bí Hawariyin. Akramakumullah. Òun ni wọ́n máa ń pè wọ́n ní sọ́bìín. Akramakumullah. Sọ́bìín yẹn àwọn yẹn fatira ni wọ́n lò. Akramakumullah. Ànábì mi ò tí ì dé wá bá wọn. Wan nasara. Àwọn Nasara àwọn ará Nazareti tánàbí Muhammad ò tí ì dé tán gba Ànábì Ìsá gbọ́. Alayhi salatu wassalam. Wal majusa. Kódà nú àwọn Màjúsí yẹn tàbá dé India a lè máa rí nú wọn àbá rí kẹ́ tí wọ́n ń siná. Walladhina ashraku. Wọ́n ń siná sísiná tí wọ́n ń siná yẹn wọ́n ń pe àwọn míì tí òjíṣẹ́ tó wá bá wọn wọ́n ń pè ní Zoroaster wàá báyìí nínú. Walladhina ashraku. Àwọn kèfèrí náà ṣíríkù ni kò sánàbì kankan tó dọ́dọ̀ wọn. Akramakumullah. Inna Allaha yafsilu baynahum yawmal qiyamati. Nǹkan tá a bá bánú ọkàn wọn tó bá dijọ́ gbéǹde alkiyama Ọlọ́run ó fà á yọ pé èyí tó wà nù ọkàn ẹ̀ rí. Allahu akbar. Kai. Inna Allaha ala kulli shay'in shahid. Ọlọ́run ló mọ kọ̀kọ̀ gbogbo nǹkan. Allahu akbar. Allahu akbar. Wá ń rí pé ìyá Ànábì bàbá Ànábì má tiẹ̀ tí jà lọ jìnnà ni òun ni ká má yà ìwà. Akramakumullah. Lọ́dọ̀ àwọn ahlul fatra. Bẹ́ẹ̀ni. Ọ̀yá Muhadisu náà. Ó ti sùpọ̀ báwọn pé kò sí nínú ẹ̀kọ́ tí wọ́n lòun ṣe dáwà ká má mọ ẹ̀kọ́ tí èèyàn lè ní pẹ̀lú Ànábì a gbọ́dọ̀ ṣe dáwà kọjá lára.